kí wa kú dédé àkókò tí a tún pàdé lónìí yìí. Àánú Ọlọ́run kó sọ̀rọ̀ lórí ayé wa. Nígbà tí wọ́n mú Jésù Kristi, Bíbélì ní ohùn àwọn alátakò borí. Ó gbàdúrà wípé ohùn atakò ní borí wa, ohùn àánú ni yóò borí, ohùn ìrànwọ́ ni yóò borí. Ibi tí wọ́n ti ń ṣe àtakò ìrànwọ́ wa, Ọlọ́run yóò dìde nínú agbára rẹ̀. Ohùn rẹ̀ ó sì borí gbogbo ohùn alátakò ní orúkọ Jésù Kristi. A tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a gbé yẹ̀wò lórí àkàrà báàlì. Ọ̀pọ̀lọpọ̀ láyé láti ṣe lórí ẹ̀kọ́ yìí àti àfiwé rẹ̀ tó jẹmọ́ wa. Ó gbàdúrà wípé ògo Ọlọ́run kó farahàn lórí ayé wa, lórí iṣẹ́ wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lónìí à ń gbéyẹ̀wò, a fẹ́ ka onídàájọ́ orí 6. A gbéyẹ̀wò lórí àwọn wo ni Mídíánì ní ọ̀sẹ̀ tó lọ. Lónìí a fẹ́ wo kí ni ìdí ìyà tí Mídíánì fi ń jẹ Ísírẹ́lì. Òun náà láàrin nínú onídàájọ́ orí 6 ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kejì. Ó ní àwọn Ísírẹ́lì sì ṣe búburú níwájú Olúwa. Olúwa sì fi wọ́n lé Mídíánì lọ́wọ́ lé ọdún 7. Odidi ọdún 7. Tí èso oṣù 7, tí ọ̀ṣẹ̀jọ́ 7. Odidi ọdún ní pọ́n wọn lójú. A sọ fún wa wípé tágẹ́ẹ̀tì àwọn Mídíánì ó ní ẹ̀kọ́nọ́mì Ísírẹ́lì, ó ní ìgbé ayé ẹ̀mí wọn, ó sì ní ìwà yá ìjà wọn ní àṣẹ ọ̀nà gbogbo tí wọ́n fi lè gbà jà. Bí a bá rọ̀tà tó dúró ti àwọn nǹkan yìí lónìí, Yorùbá máa ń sọ pé bá a bá ti gbóúnjẹ bá ti kó inú sẹ̀sẹ̀ bù ṣe, gbóúnjẹ ọ̀bá wa tó yàn ńkọ́, àbá rọ̀tà tó jẹ́ pé gbóúnjẹ lẹ́nu èèyàn, ẹ̀kọ́ ta gidi nìyẹn. Tí òjá lè sọ lọ́run bó ti yá sìn torí inú ẹ̀rọ àti gbogbo làwọn Ísírẹ́lì ń gbé gbé tó ló fà á. Wípé ní Ísírẹ́lì ṣiṣẹ́ búburú níwájú Olúwa. Kí ni búburú ìdúró fún kí ló túmọ̀ sí? Àìgbọràn gbogbo ìgbà. Ó ti kìlọ̀ ìkìlọ̀ gan wà tiẹ̀ ìkìlọ̀ gan tiẹ̀ wà nítumọ̀ mọ́. Ìgbọ̀jẹ̀gẹ́ gbogbo ìgbà ni. Tí wọ́n bá lọ lóṣà díẹ̀, wọ́n tún padà dún Ọlọ́run díẹ̀. Ìpadà sẹ́yìn ìyẹn ti di bárakú. Ìbọ̀rìṣà ẹwà wa wọn gan wọn nìyẹn. Bí wọ́n bá ronúkúwàdà lónìí, wọ́n kàn sọ́ọ̀rì ni wọ́n ronúkúwàdà. Sọ pé àyàn wò pé tó ń ṣe yí ọ̀dà. Ẹni tá a fà pé ìrònúpìwàdà ni pé ó ṣe nǹkan yóò rí pé kò dáa, kò sí lọ́rùn rẹ̀ mọ́. Ṣùgbọ́n tí wọ́n ò rí bẹ́ẹ̀. Yá bá rí pé Olúwa àmọ̀ tí ń tí ọ̀dà, ẹjọ́ kejì wọ́n tó padà sí tí ó ń tán ronúpìwàdà rẹ̀. Ẹ bá pọ̀lọpọ̀ náà tí wọ́n gbàdúrà lónìí yìí, àwọn bá ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán, wọ́n náà já gbàdúrà sọ Ọlọ́run. Àdúrà tó ń gbà sọ Ọlọ́run yẹn, àdúpẹ́ Ọlọ́run olùdáríjì. Gbogbo ìgbà náà ni ìdáríjì. Ìdáríjì tó ń ṣe yìí, ó ti wá di nǹkan bí àṣà tí wọ́n gbà. Ẹni tó tọrọ náà jẹ láàárọ̀ àná yóò tọrọ náà jẹ láàárọ̀ òní. Bá a bá ń ṣerú eléyìí, bí ẹni pé àmọ́ Ọlọ́run ṣeré ni. Bẹ́ẹ̀ni pé àmọ́ Ọlọ́run ṣeré ni. Gbogbo ìgbà dáríjì mi, gbogbo ìgbà dáríjì mi, gbogbo ìgbà dáríjì mi, gbogbo ìgbà dáríjì mi. Lórí ẹ̀ṣẹ̀ kan náà, àná bọ́n bá ṣerú rẹ̀ sí wa, àlekà ọmọ bẹ́ẹ̀ sí ọmọ pàtàkì, àlekà ọmọ bẹ́ẹ̀ sí kò serious. So àìdúródédé ọmọ Ísírẹ́lì, ìyapa wọn, ọ̀tẹ̀ wọn, òdì wọn, sí ìrìn ọ̀nà ara wọn, ò ní ohun tí burú tí wọ́n ṣe níwájú Olúwa yìí. Wọ́n yan Ọlọ́run àjèjì dípò Ọlọ́run alààyè. Wọ́n yan ẹ̀ṣẹ̀ dípò ìrònúpìwàdà tó tọ́. Wọ́n jẹ́wọ́ ṣùgbọ́n wò kọ́lẹ̀. Tẹ́ bá wo ìwé onídàájọ́ orí 7 ẹsẹ̀ kìíní ẹsẹ̀ méjì yẹn, ó láwọn wọ̀nyí lórílẹ̀-èdè tí tọ́lọ́run fi sílẹ̀ láti máa dán Ísírẹ́lì wò pẹ̀lú wọn. Ó fa orílẹ̀-èdè kan lẹ̀ láti jẹ́ ẹ̀gún fún wọn. Ọlọ́run gba orílẹ̀-èdè kan, ó ti mọ táwọn èèyàn rẹ̀ jẹ́, ó ti mọ táwọn ọmọ rẹ̀ jẹ́. Ó wá gba orílẹ̀-èdè kan láàyè láti jẹ́gùn fún wọn. Ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gún tí ń bẹ láyé lónìí yìí, tí kì í ṣe torí pé bóyá kálẹ̀ bá súnmọ́ Ọlọ́run ni. Nǹkan ni nígbà tó Ọlọ́run máa bá bóòlù ti ṣẹ́gun ẹ̀ṣẹ̀ fún wa. Kí ló ṣe sọ nínú ìwé ìfihàn pé táwọn borí láfún ládé. Kí ló fẹ́ bá jà tí àwọn ṣẹ̀ṣẹ̀. Tí a bá lè bẹ́sẹ̀ jà, ìṣòro lágbára mọ́. Àwọn tó bá ṣẹ́gun láfún, kí ló fẹ́ bá jà tó bá ní kí ló lé dọ́dọ̀ gbẹ̀sẹ̀ láàyè. Sọlọ́run gbẹ̀sẹ̀ láàyè. Nígbà Sátánì ti wá sínú ayé, ó ní pẹ̀sẹ̀ tí ó sọ Ọlọ́run, ó fẹ́ kọ́ gbìyànjú sọ Ọlọ́run. Nígbà tá a bá tẹ̀lé Sátánì àti fẹ́ rẹ̀ tá a sọ mìtà ara wa fún ẹyẹ tí wọ́n fọ́ yẹn, ààyè ní òkú sì ni lọ́wọ́ rẹ̀ lọ́wọ́. Ó ti fa ní choice láti yàn tọ́lọ́run lọ́wọ́ àyíkpẹ́ tọ́lọ́run ni
ó ṣe náà láì dẹ́ṣẹ̀ bá gbé tẹ̀sù láyàn á ló máa lọ ṣọ́ọ̀ṣì kò ní gbèsè lọ́wọ́ èèyàn. Ẹ̀ṣẹ̀ lónìí oríṣiríṣi orúkọ la pé àwọn àti sọ gbogbo ọ̀làjú àti gbọ́rọ̀ ẹ̀sìn pé ẹ bá ń dàpọ̀ ẹ̀ṣẹ̀ báwọn ẹ̀ ń bá àwọn èèyàn jẹ́ ẹ̀ ń kọ̀ndẹ́ẹ̀mù wọn ni ẹ̀ ń pa wọn láyà nu. Bẹ́ẹ̀ tí ìfẹ́ ti ẹ̀ṣẹ̀ sọ sí kí wọ́n ti jẹ́nẹ́ra tá a bá là ń pa wọn láyà tá a bá ní àdójútì wọn tá a bá là ń dẹ́rù bà wọn tá a bá ní wọ́n feel bad. Ìfẹ́ ti rẹ̀ ńkọ́ ipa rẹ̀ ńkọ́ kí wọ́n yá àwọn èèyàn nú ẹbí nú ìjọ nú ìlú lólédè. Ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ máa jẹ́ o ó fa àwọn olédè kan lẹ̀ láti máa dá wọn wò. Tẹ́ bá tún àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nínú Kíróníkà kejì orí mẹ́rìndínlọ́gbọ̀n ẹsẹ̀ mẹ́rìndínlógún 2 Chronicles 36:16 ó ní ṣùgbọ́n wọ́n fi oníṣẹ́ Ọlọ́run sí ẹlẹ́yà wọ́n sì kẹ́gàn ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì fi àwọn wòlíì rẹ̀ ṣẹ̀sín títí ìbínú Olúwa fi ru sí àwọn ènìyàn rẹ̀ tí kò sì fi sí àtúnṣe ìbínú ìdédé bíi pé wọn ò rí ibi tí wọ́n lè pẹ́ sí kò sátúnṣe kankan mọ́ ìbínú Ọlọ́run láti yọ̀ǹda ìbínú náà yẹn náà ni. Nípò wo la wà lónìí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run jẹ́ ká kíyèsí. Ilé ààbò yẹn tí a kà nù Deuteronomy chapter 35 yẹn ó tó sílẹ̀ o. Ilé ààbò yẹn tó sílẹ̀ o. Number chapter 35 ilé ààbò yẹn tó sí sílẹ̀. Ilẹ̀kùn ìjọba Ọlọ́run sí sílẹ̀ gbogbo àkókò owó rẹ̀ ọ̀fẹ́ yìí tó ń sàn. Ṣùgbọ́n jẹ́ káwọn tí bèèrè sọ fún wa nínú Psalm 81:10 ó ní èmi ni Olúwa Ọlọ́run rẹ tí ó mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde wá yánu rẹ èmi ó sì kún. Ṣùgbọ́n àwọn ènìyàn mi kò fẹ́ gbọ́ ohùn mi Ísírẹ́lì kò sì fẹ́ ti èmi. Bẹ́ẹ̀ ni mo fi wọ́n sílẹ̀ fún lílé aya wọn wọ́n sì rìn nínú èrò ara wọn. Ìbá ṣe pé àwọn ènìyàn mi ti gbọ́ ti èmi àti kí Ísírẹ́lì kí ó máa rìn nípa ọ̀nà mi èmi ìbá ti ṣẹ́ àwọn ọ̀tá wọn lọ́gán fún wọn. Mídíánì ìbá ti kú tipẹ́tipẹ́ àjẹ́ ìbá ti lọ ohun èrè ìbá ti yán lẹ́nu mọ́. Ìbá ti fi yí ọwọ́ mi padà sí àwọn ọ̀tá wọn. Sọ́ọ́rí pé bí ọ̀tá bá wà ọwọ́ wa lọ́fìgbà láàyè. Àwọn àpérò Olúwa ìbá ti fi orí balẹ̀ fún ìgbà wọn ìbá ti dúró títí pẹ́. Àlìkámà dáradára ní òun ìbá fi bọ́ wọn pẹ̀lú àti oyin inú àpáta ní èmi ìbá sì fi tẹ́ ẹ lọ́rùn. Ṣùgbọ́n Ísírẹ́lì ò fẹ́ tèmi ṣùgbọ́n Ísírẹ́lì ò fẹ́ gbọ́. Kí ni ipa tí a kó? Ísírẹ́lì wọnú ìsìn lọ wọ́n dolòṣì wọ́n dẹni tí ọmọ Ọlọ́run sìn wọ́n dẹni tó ń sá kíjokíjo nítorí ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè nítorí ẹ̀ṣẹ̀ olóríjorí nítorí ẹ̀ṣẹ̀ ẹbí. Ẹ jẹ́ ká kíyèsí lónìí yìí bí ẹ̀ṣẹ̀ bá wà lọ́wọ́ wa a lè déjọba Ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ o àdẹ́ni kankan lẹ́jọ́ gẹ́gẹ́ bí àwọn onígbàásù tó ìgbàlódé lónìí ti sọ pé bọ́tẹ́ bá ń dákọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ ń dá ìlẹ́jọ́. Ìjọba ẹ jẹ́ ká rò bí a bá ní ẹ̀ṣẹ̀ ṣé a lè déjọba Ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ tá a bá ní ẹ̀ṣẹ̀ ṣé a sì lè borí ogun èṣù. Sátánì tó sin lójoojúmọ́ tó yẹ bá gbé ìṣẹ̀lẹ̀ là ń tẹ̀lé àbí ọ̀nà là ń tọ̀ sáà sì bá Ọlọ́run jà sáà lè jọ́ ọmọ ogun Ọlọ́run Ọlọ́run kó ràn wá lọ́wọ́. O ò lè jọ́ ọmọ ogun èèyàn méjì papọ̀ ọmọ ogun Sátánì àti ọmọ ogun Ọlọ́run lẹ́ẹ̀kan náà n kò lè ṣeé ṣe. Olúwa kó ràn wá lọ́wọ́ kí àánú rẹ̀ kó tó fún wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.